lórí awuyewuye tí BBC ń ṣe lórí TB Joshua àti àwọn obìnrin aláìnítìjú tó ń jáde síta tó ní TB Joshua ó nàkì àwọn ìkan sọ pé òun ṣẹ́yún nígbà 17 ẹ jọ̀ọ́ ẹ̀yin ọkùnrin tẹ́ ń gbọ́ mi ṣé ó ṣeé ṣe fún ọkùnrin kan láti rape obìnrin nígbà 17 tí ò bá wo obìnrin yẹn lọ́kàn láti máa bá ọkùnrin yẹn sùn ṣó possible kí ọkùnrin kan kó rape obìnrin nígbà 17. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Rape la pé kẹ́ obìnrin yẹn sọ pé ìkan nínú wọn sọ pé ó rape òun nígbà 17 ó lóun ṣẹ́ oyún fún nígbà 17 pé ó dẹ̀ máa ń rape òun ni tó bá ti ṣe tó bá ń rape ẹ̀ ló ń doyún ni ṣé mọ̀ pé àwọn èèyàn ti mọ̀ pé Naija aláìkí propaganda ní Nàìjíríà bí àfiṣe ni àfi bí àfiṣe ní Nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ propaganda wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ará Naija pé a kì í ronú jinlẹ̀ pé anything tó bá ti gbé fún wa báyìí òun la máa ń count ọkùnrin ní TB Joshua ẹ jẹ́ ká yọ ọ̀rọ̀ pásítọ̀ kúrò naturally ọkùnrin àwọn obìnrin ẹ jẹ́ ká mú kúrò ọkùnrin TB Joshua kì í ṣe Ọlọ́run ó ní weakness títí ẹ̀ àti pásítọ̀ so wípé àwọn obìnrin tó ṣe wá jáde àwọn obìnrin aláìní tìbí ni mo try láti sọ o because obìnrin tó wá sórí social media tó ṣe wá sọ pé pásítọ̀ òun náàkì òun boyún jẹ́ fún nígbà 17 obìnrin yẹn ò ní tìjú ìgbà tó mọ̀ pé pásítọ̀ yẹn náàkì ẹ nígbà yẹn kó ń abuse ẹ wá ètò ṣe pariwo ẹ̀ síta kí ló ń ṣe lábẹ́ pásítọ̀ yẹn ṣé ẹ mọ̀ pé obìnrin lèmi ẹ jẹ́ ká sọ reality bí sometimes táwọn ọkùnrin bá ṣoríire wọ́n sọ pé ta ló máa ń pa wọ́n ní ọsàn tó rí gbajúmọ̀ tí ó wọ̀ ẹyẹkẹyẹ ló máa fi jẹ àwọn obìnrin ni wá tí àwọn obìnrin bá rí àwọn ọkùnrin tó ṣoríire ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń wù pé I wish ọkùnrin yìí kó jẹ́ tèmi I wish kí n fọkùnrin yìí ṣàdé orí I wish most of all these girls gan tó ń sọ pé TB Joshua ń rape wọn ó lè já wọn gan ni wọ́n lọ ń rèdí mọ́ TB Joshua wọ́n ti mọ̀ pé TB Joshua weak ipe tó bá ti dọ̀rọ̀ obìnrin ipe ibi tí weakness ẹ̀ wà nìyẹn ṣé wọn pé ọkùnrin ni ẹ jẹ́ ká face reality sex is natural Ọlọ́run ló dá kò sí nǹkan tó ń jà lọ́yìn tí fún Ọlọ́run ló dá it's a natural thing so wọ́n dẹ̀ ti mọ̀ pé bàbá yìí ibi tó weak sí ni ọ̀rọ̀ obìnrin wọ́n wá lọ ń rèdí mọ́ bàbá yìí àtọ́ lọ ń rèdí mọ́ bàbá yìí bàbá wa ń kì wọ́n mọ́lẹ̀ wọ́n dẹ̀ gbádùn ẹ̀ lẹ́yìn tí bàbá kú tán wọ́n wá sórí social media wọ́n wá ń sọ kọ́tọ̀kọ́tọ̀ bàbá yẹn rèpù àwọn kìnnìkan òun boyún jẹ́ fún nígbà 17 court of den of court ló ń run but ìgbà tó ń bá wọn sùn tó ń kówó fún wọn yẹn kò rán den of court nǹkan tó ń dùn wọ́n tó wá jẹ́ pé báyìí ṣe ń fẹ́ wọn kó kọ́lé fún wọn kó settle wọn nǹkan tó wá expect ìyá mi mo rí yín jàre ìyá mi Àjíbọ́lá tó wáyé pé nǹkan tó wá expect tó wáyé pé ó ṣe wọn ò ní sọ kọ́tọ̀kọ́tọ̀ pé den of court ló ń run ẹ jẹ́ ká wá lo ọpọlọ wa ṣe rí gbogbo àwọn gẹ̀ẹ́sì ẹ̀wọ̀n ní tìjú obìnrin tó ṣe wá síta tó ọpọkùnrin kan pásítọ̀ òun bá òun ṣẹ́yún 17 fún pásítọ̀ ẹ rí kó lórí burúkú ni gẹ̀ẹ́yẹ ṣá ṣé pásítọ̀ yẹn lo lórí burúkú àbí ìwọ gangan ṣé kí n ṣe obìnrin yẹn ni olórí burúkú yes ọkùnrin rèpù ẹ lẹ́ẹ̀kan ó abuse ẹ̀ nǹkan tó ó yẹ kó sá kúrò lọ́dọ̀ ọkùnrin yẹn ni nà tí ì máa ṣe pé ìwọ gan láìkì nǹkan tọkùnrin yẹn ṣe pẹ̀lú ẹ tó ń fún ẹ tó ń ṣẹ́yún fún gbogbo obìnrin tó bá ti lóun lọ tó ń dètò ọkùnrin tó ṣẹ́yún 16 obìnrin yẹn ní intention àti bímọ fọkùnrin yẹn ni tó bá jẹ́ pé lóòótọ́ ló lọ ṣẹ́yún 16 ó ní intention àti bímọ fún ọkùnrin yẹn òun ló ṣe ń padà lọ bá ọkùnrin yẹn pé kó bá òun sùn so gbogbo àwọn propaganda yẹn ó ṣó pé àwọn Christian Yorùbá gbọ́n ẹ̀ fẹ́ràn ara yín olórí burúkú ni gbogbo màmá mi no torí pé TB Joshua ti jẹ́ pastor ṣe àwọn big man ṣé kìí ṣẹlẹ̀ sí wọn ni ó ṣẹlẹ̀ sí wọn náà so pastor yàtọ̀ ṣe báwa lásán àwa lọ sọ pastor dọ́lọ́run ní Nàìjíríà pastor nínú Christianity àgùntàn ni pastor bó tún fi gbogbo ẹnu sọ only one shepherd ló wà ní Christianity Nàìjíríà lẹ ti sọ pastor dọ́lọ́run ní as long as the Bible is concerned one Lord one shepherd ni only one shepherd go and read your Bible Christ is the shepherd only one shepherd everybody they are part of fold agbo àgùntàn náà pé Christianity is a fold so there is no superiority nínú agbo yẹn no Nàìjíríà lẹ ti sọ àwọn pastor di Ọlọ́run lẹ ti sọ wọ́n di nǹkan tó wọ́n jẹ́ Nàìjíríà ni that's why Archbishop of Canterbury ojú bàbá Adébóyè ní tó máa ń sọ̀rọ̀ Christianity lẹ́ni ṣé bàbá lè tó sẹ́yìn ṣé báwọn Anglican ló gbẹ̀sìn wá fún wa ṣọ́ rìdíìmù ìbọ́dọ̀ Nàìjíríà ní rìdíìmù ti lẹ́nu tó máa ń sọ̀rọ̀ Christianity àgbogbo ṣọ́ọ̀ṣì indigenous church ní Nàìjíríà òyìnbó ò regard as church so tó máa ń sọ̀rọ̀ Christianity
tó bá mú pope Archbishop Canterbury òun ló lẹ́sìn sí pope ó máa kúnlẹ̀ síwájú ọba Kinshasa ni tó bá tí Kinshasa bá wàjà lénìí mi pray kí bàbá lọ ó máa tún kúnlẹ̀ fún William ojú ẹ̀ náà ṣe bí William yóò kúnlẹ̀ fún so Nàìjíríà lẹ ti sọ pásítọ̀ di nǹkan tí pásítọ̀ ò jẹ́ tí wọ́n ń purọ́ fún yín pàwọn aṣojú Ọlọ́run wo náà ń ṣojú Ọlọ́run náà ṣojú bóyá ìdá àpẹẹrẹ pé kán dá Christianity mi padà ẹ ṣe create another Christianity tó yàtọ̀ sí ti Bible because as long as the Bible says you guys are sheep you have only one Lord ẹnìkan péré ni Lord ní Christianity Christ ìyẹn Jésù everybody are sheep bó ṣe wà ní Bible nìyẹn so báwo wá ní sheep ṣẹjọ sheep kọ́ máa ṣọ́ jura lọ nínú àwọn tẹ bá lágbo àgùntàn tó pọ̀ àwọn àgùntàn kan wà tí ò tí ì máa ṣọ́ àwọn àgùntàn kan wà so àti TB Joshua àti ẹni tó ló ń wò oúnjẹ àgùntàn ní gbogbo wọn they are all sheep exactly bàbá mi Ademola yes they mix our culture with that Justin Bieber ní London bíi tí n bá pàdé orúkọ ni màá pè hi brother tiẹ̀ ní gan tí n bá pè ní dádì gan kò ní ó máa bínú ni yes Archbishop of Canterbury hi ni so gbélé ìtàn ṣe dádì pápá yẹn ṣé wọ́n ṣe é nílò òyìnbó gbogbo àwọn pásítọ̀ lóyìnbó ìbò mélòó lẹ́tọ́ ń pè ní pápá àwa là ń pọ́n wọlé náà sọ wọ́n dọ̀lọ́ àwa la réètì àwọn pásítọ̀ àwa la sọ pásítọ̀ di nǹkan tí wọn ò dà nǹkan tó òyìnbó ò pè wọ́n òyìnbó tó gbé wọn wá òyìnbó tó dá Christianity àyè tí ò fi wọ́n sí àwa la fi wọ́n síbẹ̀ lọ́dọ̀ wa àwa la fi wọ́n síbẹ̀ dẹ̀ mọ́sọ àbọ̀rọ̀ àbọ̀yè bàbá mi àbọ̀ ṣiṣẹ́ bàbá mi Bello so mọ́sọ gbogbo propaganda yẹn ó ṣò pé àwọn gẹ̀ẹ́sì yìí they are uncultured girls wọn ò ní tìjú they are wayward girls wọ́n ṣe wá sórí social media obìnrin tó ní tìjú ò wá sórí social media ò ní pastor kò yàtọ̀ sí pé ọ̀gá iléeṣẹ́ ẹ̀ náà because church is a ministry ìbí iléeṣẹ́ ni church ìṣọ́ọ̀ṣì náà fi develop white collar job ẹ lọ ṣe findings ọ̀nà ṣe ń pè ní white collar ẹ rí pé àwọn pastor máa ń lo collar kí ló ń pe iṣẹ́ ọ́fíìsì ṣọ́ọ̀ṣì làwọn òyìnbó fi kọ́kọ́ fi bẹ̀rẹ̀ pé ká máa ṣiṣẹ́ ká máa gbowó oṣù òun náà ń pè ní white collar job business lòyìnbó ka ṣọ́ọ̀ṣì sí o business lòyìnbó ka ṣọ́ọ̀ṣì sí o that's why pé gọ́ọ̀mẹ̀ntì ló ràn ẹ̀ nílùú wọn o business lòyìnbó ka ṣọ́ọ̀ṣì sí so that's why church asan tax àṣẹ gbogbo ẹ̀ as a pastor o lè sọ pé o lè fi ṣe pastor nílẹ̀ nílùú òyìnbó kó lọ fẹ́ máa ṣe business tó bá after some times kó tún padà wá ìlú òyìnbó ilẹ̀ Nàìjíríà náà tí God ti ń pè wọ́n God ò ń pè yàn nílùú òyìnbó ó choose ni God ò kì í pe òyìnbó síṣẹ́ pastor èèyàn máa ń choose ẹ̀ ní ìlú òyìnbó ó wish to be pastor ni kì í sọ pé God ò bẹ́ẹ̀ ni màmá mi God ò kì í pe èèyàn nílùú òyìnbó pé come and become pastor no bí God ṣe ń pè wọ́n Nàìjíríà tó wọ́n sọ pé àwọn kọ̀ọ̀kan gbọ́ ìpè mo rántí ìgbà báyìí mo gbọ́ ìpè Ọlọ́run mi mo gbọ́ ìpè Ọlọ́run mi èmi ò fẹ́ gbọ́ ìpè o torí tó bá ti gbọ́ ìpè Olódùmarè inú fá ó ti lọ nìyẹn wá ló ti jọ́ Ọlọ́run pé mi ò gbọ́ pé ní tèmi Ọlọ́run dẹ̀ mi ti fẹ́ gbọ́ ìpè etí mi ó di sípè báyìí mi ò fẹ́ gbọ́ ìpè Ọlọ́run so Nàìjíríà náà ti máa ń sọ pé Ọlọ́run pé àwọn ẹni tó jẹ́ báńkà á ní pé Ọlọ́run náà ń lẹ́gbàá títí tí iṣẹ́ bọ́ lọ́wọ́ òun ṣùgbọ́n ní àwọn tó gbé Jésù wá gangan kò sí nǹkan tó jọ tó bá sọ fún òyìnbó kan pé Ọlọ́run náà ẹlẹ́gbàá ó ìyà ń jẹ ó ṣẹ̀ṣẹ̀ wá ní so it's a choice it's a profession it's just a bí pé o choose pé I want to be a banker I want to be a lawyer you can choose to be a pastor so Naija òun láti sọ di nǹkan tí ò jẹ́ so Naija láti rate àwọn pastor láti sọ àwọn pastor di nǹkan táwọn pastor ò jẹ́ kì í ṣe pé bóyá lẹ́yìn Olúwaṣọlá ọ̀yìnbá sọ pé TB Joshua is your brother even if he's my brother you understand what I mean if he's my brother èmi máa ń sọ tọ́ tèmi not because he's my brother ṣé pé torí pé wọ́n sọ pé ó ń bá wọ̀nyàn sùn ni mo ṣe sọ pé so he's my own brother he's a man let's face facts ìgbà tá a wà ní tá a bá lọ ní church wọ́n máa ń sọ fún wa pé Ifáṣẹ́gun you are welcome ìyá mi bàbá mi Olúwaṣọlá ní church gan wọ́n máa ń sọ fún wa oh ní láti wà too close to your pastor you don't need to seduce your pastor kò make sense apart from bóyá family or no family a woman came and said òun ṣẹ́ oyún 17 fún ọkùnrin kan ó dẹ̀ lọ́kùnrin yẹn rape òun ẹ jọ̀ọ́ ṣé ọpọlọ wà ń bẹ̀ ẹ jẹ́ ká sòótọ́ náà no obìnrin sọ pé òun ṣẹ́ oyún 17 fọkùnrin ó ṣẹ́ oyún nígbà 17 fún ọkùnrin kan ó dẹ̀ ní ọkùnrin yẹn rape òun ni àwọn èèyàn dẹ̀ ṣé mo kọ́ ni mo sọ ni pé because the church is built on irọ́ propaganda
ká máa parọ́, ká máa give fake testimony, ká máa fake things. Obìnrin yẹn sì mọ̀ pé obìnrin yẹn tó wá ń sìn tó ti give pé Jésù ti redeem òun, pásọ̀ òun bá òun sùn nígbà òun ṣẹ́yún 17 nígbà tó ń wà nínú òkùnkùn, òun náà tó wá fi yẹn build ministry, ó lè bẹ̀rẹ̀ sí í ṣe crusade kó máa fi ṣe testimony káàkiri, wọ́n á tún máa dáwó fún. Gbogbo wa la mọ̀ system bó ṣe ń lọ náà. Eléyìí ò kì í ṣe pé ó yá ọ̀rọ̀ TB Joshua jẹ́ brother mi, kì í ṣe torí pé mi ò lè deny ẹ̀ pé kì í ṣe family mi anyway, but òótọ́ lèmi ń sọ bí yìí. Obìnrin tó jáde tó ní TB Joshua òun ṣẹ́ oyún 17 fún, kí ló ń wò tó fi ṣẹ́ oyún 17? Oní disciple ẹ̀ nìyẹn tó fi ń bá ẹ, ó dẹ̀ níṣe ló ń rape ẹ. Àṣọ make sense. Ẹ jẹ́ àsòtọ̀ náà, ẹ jẹ́ ká sòtọ̀, ẹ jẹ́ àsòtọ̀. Báwo lọkùnrin ṣe máa rape mi tí mo dẹ̀ máa ṣẹ́yún fún nígbà 17? Tí èèyàn dẹ̀ máa wá sí public pé ọkùnrin yẹn kò ìyẹn ò ń ṣe rape bọ́n, ẹ ń jọ ń date ara yín ni. And how is it possible fóbìnrin kan láti ṣẹ́ oyún ní bí 17 times? Ṣé obìnrin yẹn gan ti ayé ẹ̀ ò ti bàjẹ́ ni? So táwọn èèyàn bá ń sọ̀rọ̀, wọ́n ní tá bá ń sọ̀rọ̀ ni ẹ jẹ́ ká máa mọ̀ gbọ́. Ó ní mo ṣe sọ pé àwọn mùmú wọ́n ti sọ wá di mùmú ní Nàìjíríà. People will come out with story torí pé àwọn náà fẹ́ bẹ̀rẹ̀ ministry. So a bẹ̀rẹ̀ sí ló máa ṣe sọjí káàkiri, a máa fi yẹn ṣe testimony. Ṣùgbọ́n láti màmá Erelu kan tó lóun gbàgbára fáwọn èèyàn káàkiri, màmá tó lóun gbàgbára fáwọn èèyàn kiri ọ̀kadà ló ń gùn, ó dẹ̀ lóun sáwọn èèyàn di mílíọ̀níà. Wọ́n wá interview rẹ̀ pé gbogbo àwọn ọmọ iṣẹ́ tẹ́lẹ̀ ń ṣe sí ṣọ́ọ̀ṣì káàkiri, ó nínú ẹ̀mí lòun ti ń ṣe. A ti mọ̀ propaganda. So because tó bá ti bẹ̀rẹ̀ propaganda ẹ̀, àwọn èèyàn á máa rush ẹ̀. Òun náà tún bẹ̀rẹ̀ ìsọjí lórí propaganda. Á bẹ̀rẹ̀ ìsọjí lórí propaganda. So òun lèmi ṣe sọ pé àwọn obìnrin tó sọ pé TB Joshua òun rape àwọn. Oh, Lord Sultan, thank you. Lord Sultan, thank you. Me also, I didn't say I didn't sleep with them. But what I'm trying to say is that they both did it. Both of them enjoyed it together, and they love what they are doing. Because sometimes, obìnrin gan might be thinking, what a successful young man. Ìjẹ́ kó tiẹ̀ fẹ́ mi sílé kó lè yàwó ẹ̀ lọ. Or kó fẹ́ mi pamọ́. And they will go and seduce him or do anything. So another time. So ìgbà tí òdùmọ̀ náà wá síta tó wá ń sọ kọ́tọ̀kọ́tọ̀. I'm not saying they accuse him wrong. Me, sọ pé kò ṣe. I'm not here to say it. But I'm just saying that even those girls, they are shameless girls. They are shameless. Kò sí ìtìjú mọ́. Yes. Kò sí ìtìjú. It's a shameful thing. Kóbìnrin jáde pọ́kùnrin kan bá òun sùn 17 times. Tí ọkùnrin bá ẹ sùn tipátipá once, ó yẹ kó pariwo ẹ̀ síta. Then tó bá ń bọ̀ ọ̀gá ṣiṣẹ́, he rape you once. Ó yẹ kó fi iṣẹ́ yẹn lẹ̀ ni. What are you still doing with that man? You are with him for like 10 years. Ó ń gbádùn ẹ, jọ ń gbádùn ara yín. Ó wá nǹkan tó feel pé kó ṣe fún ẹ kò ṣe. Ó wá jáde wá sórí social media. Ẹ wá ń sọ kíní, àwọn èèyàn wá ń hèlì ẹ̀. So ẹnìyẹn náà wá fi build the ministry. That is system tó máa ń lò Nàìjíríà nìyẹn. Ẹnìyẹn náà wá fi máa build the ministry. But irú lóyìnbó ń sí kò ní ìtumọ̀ nílùú òyìnbó. Because ìran àwọn pastor nílùú òyìnbó ló ń rape obìnrin. Àbí mo kúrò àwọn ọmọ mi Ajíbọ́lá. Ẹ lọ ka story Catholic child rape. Ọ̀dọ̀ àwọn pastor ló pọ̀ jù sí níbí. So èèyàn kan ò lè fi build the ministry nílùú òyìnbó. Èèyàn lè fi build ministry. Tó bá ní pastor bọ́mọ ọjọ́ sùn nílùú òyìnbó, òyìnbó á sọ pé weakness pastor yẹn ni. Wọ́n á jọ blame ẹ̀yin méjèèjì ni. Bẹ́ẹ̀ ni. So Nàìjíríà a ti sọ pastor di nǹkan tí pastor ò jẹ́. Òun ni mò ń try láti sọ. Nǹkan táwọn pastor ò jẹ́ la sọ àwọn pastor dà ní Nàìjíríà. Pastor ní Christianity only one Lord. Lord kan péré, ẹ ṣé ìyá mi. Lord kan ló wà ní Christianity. One Lord, one shepherd. The great shepherd, òun ni Christ, Jésù. Jésù ni olùṣọ́ àgùntàn. Olùṣọ́ àgùntàn kan péré ní gbogbo Christian ní nǹkan tí Bible sọ nìyẹn. Àbí kìí ṣe Bible kan ló guide àwọn Christian àti TB Joshua àtọmọ ìjọ ẹ̀ tó rape sheep ní gbogbo wọn. Nàìjíríà ni, that's why ìtọ́ ẹ pé tẹ bá ka Bible ṣe nínú Corinthians ni. Only God has no respect for anyone. The Bible God kò respect wọn, kò ní respect for anybody. Ẹ̀yin lẹ sọ pé bàbá kan aṣojú Ọlọ́run, òun ni mo ṣe sọ pé Archbishop of Canterbury tí ó bá ṣì wà láyé lé ní bàbá àgbàlagbà yẹn. Tí Prince William bá di ọba, bó ṣe kúnlẹ̀ fún King Charles ló ṣe máa tó kúnlẹ̀ fún Prince William. Ṣùgbọ́n ní Nàìjíríà, a sọ pé àwọn pásọ̀ jẹ́ aṣojú Ọlọ́run. Àwọn pásọ̀ ló ń gbọ́wọ́ lórí ọba. Ṣé kò wà ridiculous? Torí pé àwọn ọba, àwọn pope, àwọn Catholic priest fẹ́ máa rí ọba fín. Òun ni àwọn British ṣe kúrò lábẹ́ Catholic. And that's why tí ọba England ò ṣe lè ṣe ẹni ẹ̀sìn. Torí ọba England ló lórí Church of England. Archbishop of Canterbury máa dúró sẹ́yìn báyìí ni tó máa wá rojọ́ níwájú ẹ̀.
Pope ó rí ọba fín ni wọ́n ṣe kúrò, wọ́n jagun, ó la ẹ̀mí lọ pé no ọba lọba ń jẹ́, ọba ò lè ṣe kinní. Ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ẹ wo nǹkan táwọn pásítọ̀ tí wọ́n ń ṣe, wọ́n ní wọ́n ráṣojú Ọlọ́run. Ọba á dìde lórí ìtẹ́, pásítọ̀ á jókòó lé. Àwọn pásítọ̀ á lọ sí ṣọ́ọ̀ṣì, wọ́n á lọ máa forí balẹ̀ níwájú pásítọ̀. Àwọn ọba á lọ máa kúnlẹ̀ síwájú pásítọ̀. A rí ọba gan tó ń gbọ́wọ́lé lórí, tó gbádé sórí, tó ń ṣe deliverance fún. Ẹ wo gbogbo insult yẹn, torí pé a ti rate àwọn pásítọ̀ yẹn ju nǹkan tí wọ́n jẹ́. Ní Christianity they are sheep, àgùntàn ni wọ́n. Mo tún fẹnu sọ, èmi kọ́ ni mo sọ, Bible ló pè wọ́n bẹ́ẹ̀, and that's what the religion calls them. They are sheep and they are not great. Jésù ní a servant is not greater than his master. They are all servants, they are slave. Exactly, ìyá mi. Bíbélì ní a servant is not greater than his own master. And pastors are servants. Are they greater than Jesus? So jẹ́ master wọn? No. If you are a Christian, you are a slave. Ṣé rí pé ibi tí mentality, yeah. That's why ní Islam, if you are a Muslim, you are a slave. Ṣèyíkì ẹrú ni, kíní kan ẹrú ni. Àwa la rèétí látúnṣe àwọn ṣèyíkì gan sẹ́ríkì ká sọ wọ́n di important something. Nínú Islam náà, ẹrú ni everybody. Only one Lord ló wà ní Islam, Allah. Kódà Ànábì Muhammad gan ẹrú ni. Ànábì Muhammad tó jẹ́ aṣáájú àwọn Muslim ẹrú ni. Ẹ̀sìn Islam nìkan ṣoṣo ni mo rí pé ẹrú ti ń lead. Báwo ni ẹrú ṣe máa lead gbogbo ayé? This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.